ohun tó jẹ́ kí Peter Obi àti Kwankwaso kúrò nínú ADC nìyí o, wọ́n ti kó sínú ẹgbẹ́ NDC tuntun. ọkùnrin kan fẹ́ yan ìyàwó baálẹ̀ lálẹ́ nílùú wọn. ẹni bá sì yan ìyàwó baálẹ̀ lálẹ́ pípa ni wọ́n ń pa á. ni wọ́n bá ní baálẹ̀ ti gbọ́, ó rán àwọn ọlọ́dẹ ìlú wá gbé àlè ìyàwó ẹ̀ láàárọ̀ ọjọ́ kejì. ǹjẹ́ irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ dúró pé òun ń ṣàyẹ̀wò bóyá ibi tí òun fẹ́ sá lọ dáa tàbí ò dáa? ẹni tí yóò lọ nílùú kì í ṣe àyẹ̀wò, èèwọ̀ ni. ohun tó ṣẹlẹ̀ sí àwọn àgbà olóṣèlú méjì nì, Peter Obi àti Rabiu Kwankwaso nìyẹn. wọn ò dágbére fẹ́nìkan, bẹ́ẹ̀ ni ò sí ìpalẹ̀mọ́ rẹpẹtẹ kan níbẹ̀ rárá. kódà àwọn èèyàn púpọ̀ pàápàá kò mọ̀ pé wọn yóò fi ẹgbẹ́ ADC sílẹ̀, torí lójijì ni ìròyìn náà jáde. èyí tó sì tún mú jẹ́ ìyanu ni pé bí ìròyìn pé wọ́n ti fi ADC sílẹ̀ ṣe ń dégboro, táwọn míín sì ń sọ pé irọ́ ni, àfi jùà ni wọ́n ṣe ó dínú ẹgbẹ́ òṣèlú tuntun kan, ìyẹn ẹgbẹ́ NDC, Nigeria Democratic Congress. àwọn ọmọ ẹ̀yìn wọn tí wọ́n ń padà ṣàlàyé bọ́rọ̀ ṣe jẹ́, bẹ́ẹ̀ ni wọ́n sọ pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àfọwọ́fọnná kì í dúró parí ìjà fẹ́ nìkan, pé kọ́kán ló lè wúre ni. pé bí àwọn èèyàn náà kò bá ṣe bí wọ́n ti ṣe nì, lójijì ni ìdíwọ́ yóò tún bá wọn níbẹ̀, ọ̀rọ̀ náà sì tún lè di rábaràba. ohun tó fi jẹ́ láàrin òpin ọ̀sẹ̀ ni wọ́n dáná ẹ̀ tí wọ́n sì parí ẹ̀ nìyẹn. wọ́n fi ẹgbẹ́ kan sílẹ̀ ní sátidé, wọ́n sì ti bọ́ sínú ẹgbẹ́ míì ní Sunday. ohun tó sì ya ọ̀pọ̀ lẹ́nu jù ni pé Peter Obi àti Rabiu Kwankwaso ni wọ́n kó wọ inú ẹgbẹ́ náà lẹ́ẹ̀kan. nígbà tí wàhálà inú ẹgbẹ́ ADC ti ń kọjá ibi tí eléwé ti ń já, tó ń kọjá ibi táwọn olóògùn ti ń sà á, nígbà náà ni àwa ti sọ pé Peter Obi yóò fi ẹgbẹ́ ADC sílẹ̀, tí a sì sọ̀rọ̀ bí aríran pé nínú ẹgbẹ́ NDC ni wọ́n ń lọ. ọ̀rọ̀ náà ṣe bí ọ̀rọ̀ ifá báyìí. ìdí ni pé bí kì í bá ṣe pé àwọn fúnra wọn ni wọ́n dá ẹgbẹ́ náà sílẹ̀, àjẹ́ pé wọ́n lọ́wọ́ sí ìdásílẹ̀ ẹgbẹ́ náà, wọ́n sì ti wà lẹ́nu ẹ̀ tó ọjọ́ mẹ́ta kan. ní ọjọ́ sátidé, nígbà tí ìṣòro wà fún ẹnikẹ́ni láti lọ sílé ẹjọ́ tàbí láti ṣèpàdé òjijì kan, Peter Obi kọ̀wé sí wọn nínú ẹgbẹ́ ADC. ó ní òun ti fi ẹgbẹ́ wọn sílẹ̀ o, òun ò ṣe mọ́. bí ìwé náà ti jáde síta ló di wàhálà, torí lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn ọ̀dọ́, àwọn ọmọdé àti àwọn àgbààgbà tí wọ́n fẹ́ràn ẹgbẹ́ òṣèlú African Democratic Congress yìí ti fariwo bọnu. wọ́n sì ti ń sọ fáwọn àgbààgbà ẹgbẹ́ náà pé kí wọ́n dákun jọ̀wọ́, kí wọ́n má jẹ́ kí àwọn Peter Obi àti Rabiu Kwankwaso fi ẹgbẹ́ náà sílẹ̀ o. pé lásìkò yìí tí wọ́n bá fi ẹgbẹ́ ADC sílẹ̀, ẹgbẹ́ náà yóò fàyè sílẹ̀, yóò gbọ̀run lọ ni. àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú náà mọ eléyìí fúnra wọn, àwọn náà sì rìn sí ọ̀rọ̀ yìí o. wọ́n ń pé kì í ṣe àsìkò yìí ló yẹ kí Obi já àwọn sílẹ̀, kó dúró kí àwọn yanjú ìṣòro inú ẹgbẹ́ náà ni. àmọ́ àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n ń pè ní obedient àti àwọn aṣáájú wọn ní ọ̀rọ̀ náà le ju báwọn àgbààgbà kan tí wọ́n wá bá Obi sọ̀rọ̀ yìí ti mú un lọ. wọ́n ní Obi mọ̀ pé tí sáà yìí bá ti lè kọjá, ìyẹn láti 2027 títí di 2031, òun Obi ò ní lè jáde láti wá díje fún ipò ààrẹ Nàìjíríà, nítorí nígbà tí yóò bá tún tó kan àwọn olóṣèlú láti apá ìsàlẹ̀ ọya, ìyẹn South ní ilẹ̀ Ìgbò tàbí ilẹ̀ Yorùbá ní 2039, òun yóò ti máa kan ilẹ̀kùn 100 ọdún. kò sì sí bí òun yóò ṣe tún jáde du ipò kankan nígbà náà mọ́. àti pé òun Obi gbà pé níbi tí ìṣòro Nàìjíríà dé dúró báyìí, òun nìkan lòun lóògùn tí òun lè fi mú ìṣòro ọ̀hún kúrò. níbi tí ọ̀rọ̀ náà le sí jù nìyẹn, pé Obi kò lérò láti dúró tàbí fa ẹsẹ̀ sẹ́yìn, iwájú lọ̀pá ẹ̀bí tí ẹ̀ ń ré sí ni. òun gbọ́dọ̀ wá ẹgbẹ́ òṣèlú tí òun yóò ti dupò ààrẹ lọ ṣáá ni. ohun tó sì ṣe tẹsẹ̀ mọ́rìn pé òun yóò kúrò nínú ADC dandan nìyẹn. lóòótọ́ àwọn tí wọ́n ń bá Obi sọ̀rọ̀ sọ fún un pé ọ̀rọ̀ tó wà nínú ẹgbẹ́ òṣèlú ADC yìí bó ti máa ń rí nínú gbogbo ẹgbẹ́ ni, àwọn yóò sì wá bí àwọn yóò ti yanjú ẹ̀ náà ni. àmọ́ àwọn tí Obi ní bí ọ̀rọ̀ tó wà nínú ADC bá tiẹ̀ yanjú, tí Alhaji Atiku Abubakar ń kọ́, ẹni tó dàgbà tí kò yé ogun ìjà, ẹni tó ti rí ìbò ọdún 2027 yìí bí ìbò kan náà tó kù tí òun yóò ti tún díje láyé òun. wọ́n ní Obi sọ pé
ohun tó ń dùn òun jù nínú gbogbo ọ̀rọ̀ yìí ni pé Atiku wá tan òun torí ohun tó sọ nígbà tí àwọn ń sọ̀rọ̀ ni pé òun kò lérò rárá pé òun fẹ́ du ipò ààrẹ, òun sì ń wá ọ̀dọ́ àti ọmọdé kan tó dáa tí ó lè mú gbogbo ọ̀rọ̀ tó wà lọ́kàn òun ṣẹ tí ó sì lè tún Nàìjíríà ṣe bí òun ti fẹ́. Òbí ní àwọn ọ̀rọ̀ Atiku sóhun nìyí, ohun tó sì jẹ́ kí òun fi ẹgbẹ́ Labour sílẹ̀ tí òun wá sínú ADC nìyẹn. Síbẹ̀ àwọn aṣáájú ẹgbẹ́ náà kan kò jáwọ́ láàrin ọjọ́ Sátidé sí Sunday tó lọ yìí o. Wọ́n sọ débi pé tó bá ṣe pé kí Atiku kéde lójú gbogbo ayé pé òun kò du ipò ààrẹ mọ́ ni, ó lè ṣe bẹ́ẹ̀ bó bá jẹ́ ohun tí Òbí fẹ́ nìyẹn. Àwọn yìí sọ̀rọ̀ títí débi pé kí Peter Obi wo iye owó rẹpẹtẹ tí Atiku náà, torí ADC yìí kò jẹ́ kinní kan kí Atiku tó dé, pé nígbà tí Atiku dé tó kó àwọn èèyàn rẹpẹtẹ débẹ̀ pẹ̀lú owó ńlá ni ẹgbẹ́ náà di olórúkọ tí àwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ẹ̀ kódà títí dé iléeṣẹ́ ààrẹ. Àmọ́ bí Òbí bá lọ tó sì mú Kwankwaso lọ bí ìgbà pé wọ́n ti ẹgbẹ́ náà ṣubú ni o. Bọ́lájí Abdullahi tí í ṣe alukoro fún ẹgbẹ́ ADC tiẹ̀ sọ pé àwọn ti ń wá ọ̀nà láti pe Òbí jókòó kí àwọn sì mọ ìdí tí wọ́n ṣe ń lọ gan. Ó ní lílọ tí Òbí fẹ́ lọ kọ́ ni wàhálà, àmọ́ ohun tó ń lé lọ gan ni àwọn gbọ́dọ̀ mọ̀ kí àwọn lè gbégi dínà fún irú nǹkan bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú. Òun ní àgbàlagbà olóṣèlú ni Òbí, Òbí sì mọ ohun tó tọ́ sí àti ohun tí òun ń wá, àmọ́ ó dá òun lójú pé kò ní í ṣe ohunkóhun tó lè pa ẹgbẹ́ ADC lára. Ṣùgbọ́n kò jọ pé ẹ̀pà bóró mọ́, ẹ̀yìn igbá ni wọ́n yín àgbàdo sí ni, nítorí Òbí sọ lánàá pé lóòótọ́ òun ò lè pa ẹgbẹ́ kankan lára, àmọ́ òun ò ní jẹ́ kí wọ́n pa òun náà lára, torí ìjọba tó wà lóde yìí ò fẹ́ nǹkan méjì ju ohun tí yóò pa òun Peter Obi lára lọ. Òbí gbàgbọ́ pé nítorí tòun làwọn Nyesom Wike àti iléeṣẹ́ ààrẹ ṣe fẹ́ bà ADC jẹ́, pé tí òun bá sì wà nínú ẹgbẹ́ náà wọn ò ní sinmi tàbí kí wọ́n dẹ̀yìn lẹ́yìn ẹgbẹ́ ọ̀hún, wọn yóò fọ ẹgbẹ́ náà bàjẹ́ pátápátá ni. Ó ní David Mark tàbí Atiku gan-an kọ́ ni wọ́n ṣe òun ò sì lè bá wọn jà, àmọ́ ìjọba Nàìjíríà ló ń gbé àwọn aṣáájú ẹgbẹ́ òṣèlú alátakò gbogbo kọlu ara wọn. Àwọn ọmọ Òbí tiẹ̀ ní ìdájọ́ tó ti ilé ẹjọ́ tó ga jùlọ yìí wá, ìdájọ́ náà ò ṣẹ̀yìn àwọn alátakò ẹgbẹ́ àwọn, ìyẹn àwọn APC àti iléeṣẹ́ ààrẹ, pé ẹjọ́ tí wọ́n sì dá yẹn kò lè jẹ́ kí òun Òbí tàbí ẹnikẹ́ni du ipò ààrẹ láti inú ẹgbẹ́ náà, nítorí bí ẹjọ́ náà bá ti ń lọ ni wọn yóò máa tẹ̀lé àwọn kiri, nígbà tí ohun gbogbo bá sì ti parí tán ni wọn yóò sọ pé kí àwọn lọ máa ṣe ẹgbẹ́ àwọn lọ. Bẹ́ẹ̀ nígbà náà àwọn ò ní lè kópa nínú ìdìbò tó ń bọ̀ yìí mọ́, àjẹ́ pé ó tún di ọjọ́ míì ọjọ́ rí nìyẹn. Àwọn yìí ní nígbà tí wọ́n ní kí àwọn tún padà lọ sílé ẹjọ́ gíga tí ẹjọ́ ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀, ọjọ́ wo ni àwọn yẹn yóò wá tó dájọ́ fáwọn o? Tí wọ́n bá dájọ́ náà tí kò bá dáa, tí wọ́n bá ní kí àwọn tún lọ sí ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ńkọ́? Tí àwọn yẹn náà bá dá tí ẹjọ́ náà kò tún tí àwọn kan lọ́rùn, tí wọ́n bá tún ní ilé ẹjọ́ gíga ni kí àwọn máa lọ ńkọ́? Lọ́jọ́ wo làwọn wá fẹ́ bọ́ nínú wá lónìí wá lọ́la àwọn kóòtù, pé ó kúkú sàn fún àwọn kí àwọn tètè bá ẹsẹ̀ àwọn sọ̀rọ̀ nígbà tí àwọn sì léegun tí àwọn lè fi sáré. Ohun tí lílọ wọn ṣe yá pọ́nmọ́pọ́nmọ́ náà nìyẹn, tó jẹ́ bí wọ́n ti kúrò nínú ADC ní Sátidé, wọn ò dúró kí ọ̀rọ̀ náà di ariwo kí wọ́n tó lọ síbi tí wọ́n fẹ́ lọ. Rabiu Kwankwaso kò fẹ́ kí ọ̀rọ̀ náà tètè jáde bó ti jáde ni, nítorí àwọn ọmọlẹ́yìn ẹ̀ ni wọ́n kọ́kọ́ ti gbé e pé wọ́n máa kúrò nínú ẹgbẹ́ ADC ní ọjọ́ Ajé, ìyẹn ọjọ́ Ajé òní yìí. Ọ̀rọ̀ náà sì bá a lójijì nítorí kì í ṣe bí òun ti fẹ́ kíkín náà dariwo nìyẹn. Ohun tó jẹ́ kí wọ́n ya sáré rèé tí wọ́n ní àwọn gbọ́dọ̀ tètè yanjú ẹ̀ kó tó di Monday náà gan-an ni, kí ẹnu àwọn alátakò àwọn tó kò lé àwọn lórí. Bẹ́ẹ̀ ni Peter Obi kọ̀wé fi ẹgbẹ́ sílẹ̀, bẹ́ẹ̀ ni Kwankwaso náà kọ̀yìn sẹ́gbẹ́, bẹ́ẹ̀ làwọn méjèèjì pàdé ara wọn ni wọ́n bá lọ sí ilé Seriake Dixon, aṣáájú pátá fún ẹgbẹ́ NDC. Níbẹ̀ ni wọ́n ti fi ẹnu ọ̀rọ̀ jóná tí wọ́n sì gba káàdì ẹgbẹ́ náà lẹ́sẹ̀kẹsẹ̀. Inú aṣáájú ẹgbẹ́ NDC yìí, ìyẹn Dixon, dùn débi pé níṣẹ́ ló ń pariwo níbẹ̀ pé àwọn ti rí tọkọ-tìyàwó kan, àwọn ti rí àwọn olólùfẹ́ méjì, àwọn sì ti mọ̀ pé wíwá tí wọ́n wá sínú ẹgbẹ́ náà àwọn ni wọn yóò máa gbé ilé aláyọ̀ tí gbogbo ayé fojú sí lára. Ohun tí Dixon ń sọ ni pé àti Obi àti Kwankwaso ni wọn yóò di ààrẹ àti igbákejì ààrẹ ní Nàìjíríà. Ó ní kiri náà dá òun lójú ni. Ọ̀rọ̀ náà pàápàá tẹ́ àwọn olólùfẹ́ àwọn méjèèjì lọ́rùn,
torí ariwo okay is okay, okay is okay, okay is okay ni wọ́n ń pa, èyí tó túmọ̀ sí Obi Kwankwaso is okay. Obi sọ̀rọ̀ lọ́dọ̀ Dixon, ó ní bó bá jẹ́ bí ìjọba àpapọ̀ yìí ti ń ṣe ni wọn ò lè tún nǹkan kan ṣe pẹ́ẹ́, torí wọ́n ń fi agbára wọn dẹ́rù ba àwọn ẹgbẹ́ òṣèlú tó kù, wọ́n mú àwọn èèyàn ní tipátipá, àwọn ni wọ́n wà nídìí àwọn ọ̀rọ̀ yìí. Ohun tí wọ́n ṣe fáwọn nínú ẹgbẹ́ Labour tí òun wà tẹ́lẹ̀ tí òun fi bẹ̀ sílẹ̀ ni wọ́n tún fẹ́ẹ́ ṣe ní ADC yìí. Tí òun ò bá sì tètè jáde bí òun ti jáde, wọn yóò ba nǹkan jẹ́ ni. Ó ní bóyá àwọn èèyàn mọ̀ tàbí wọn kò mọ̀, ohun tó ṣẹlẹ̀ ni pé ìjọba yìí kò fẹ́ alátakò kankan, wọn kò fẹ́ ẹni tí yóò kojú wọn láti gba ìjọba tí wọn ò ṣe dáadáa náà kúrò lọ́wọ́ wọn ni. Peter Obi ní kì í ṣe pé òun dédé kúrò nínú ẹgbẹ́ òṣèlú o, ohun tí òun fẹ́ náà ni kí Nàìjíríà dáa, ọ̀nà kan náà tí òun sì fi lè ṣe é ni kí òun rí ẹgbẹ́ òṣèlú tí òun lè lò, pé àwọn tí wọ́n sì ń ṣèjọba yìí ti mọ̀ pé àwọn ọmọ Nàìjíríà ò fẹ́ àwọn mọ́, pé òun Peter Obi ni wọ́n fẹ́, nítorí ẹ̀ ni wọ́n sì ṣe ń dènà de òun ní gbogbo ibi tí òun bá lọ, tí wọn yóò múra láti da ẹgbẹ́ tí òun bá wà nínú ẹ̀rú pátápátá, pé ìjọba àwọn Tinubu yìí gan ni wàhálà tó ń bá gbogbo ẹgbẹ́ òṣèlú alátakò. Ó ní àfi kí wọ́n jáwọ́ nínú kí wọ́n máa fi ètò ìdájọ́ àti ilé ẹjọ́ halẹ̀ mọ́ gbogbo ẹgbẹ́ òṣèlú, ìyẹn àwọn ẹgbẹ́ òṣèlú tó bá ti lòdì sí wọn, pé ohun tó lè mú democracy dáa ní Nàìjíríà nìyẹn o. Àmọ́ ọ̀rọ̀ náà dùn àwọn ẹgbẹ́ APC o, kódà ó dùn iléeṣẹ́ ààrẹ pàápàá, pé Obi jáde nínú ẹgbẹ́ ADC yìí, ó ká àwọn méjèèjì yìí lára. Ohun tó sì jẹ́ kí ọ̀rọ̀ náà dùn wọ́n tó bẹ́ẹ̀ kò tí ì yé àwọn èèyàn o. Báyọ̀ Ọ̀nànúgà ló ti kọ́kọ́ sáré sọ̀rọ̀, ó ní ṣebí a ti wí fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé mọ́lá àdá màálùú kan náà ta ní tó ń rìn kiri lágbo òṣèlú wa nìyẹn, ó ti tún ń lọ o. Ẹ gbàgbé ọ̀rọ̀ bíi ti adáyin tó ń sọ lẹ́nu pé àwọn kan ló ń dí òun lọ́wọ́, ohun tó ń ṣe ọ̀tọ̀ ni o, kò lè dúró sínú ẹgbẹ́ òṣèlú tí wọ́n bá ti fẹ́ díje tàbí dojúkọ ara wọn, kò lọ́kàn ẹ̀. Ìyẹn ló ṣe ń sá lọ yìí o, kò fẹ́ kojú Àtíkù tàbí Rótìmí Amechi ni o, ó ti mọ̀ pé òun ò lẹ́gbẹ̀ẹ́ àwọn yẹn, ohun tó jẹ́ kó tẹsẹ̀ mọ́rìn bíi jàgùdà tó jáwó olówó gbà tí wọ́n ń pariwo lèlé lórí nìyẹn o. Àbí kí ló ń wá kiri? Ní ti APC, àwọn náà faraya gan ni o, wọn ò fẹ́ bí Obi ti kúrò nínú ẹgbẹ́ ADC yẹn. Felix Moaka tí í ṣe alukoro fẹ́gbẹ́ náà ní Obi ti tún jáde, ó ti sá jáde, bó ti sá kúrò nínú APGA, tó sá kúrò nínú PDP, tó sá kúrò nínú Labour, ó ti tún sá jáde nínú ADC. Obi ò lè dúró ti ẹgbẹ́ kankan nígbà ìṣòro, kò lè dúró kí àwọn jọ gbé ẹgbẹ́ òṣèlú kankan dìde, wọ́n máa sá kúrò níbẹ̀ ni, ọbẹ̀ tó ti jiná lòun wá kiri. APC ní kí èèyàn tó lè sọ pé òun jẹ́ kinní kan nídìí òṣèlú, tó sì fẹ́ kí àwọn èèyàn bọ̀wọ̀ fóun, tóun yóò dúró ti ẹgbẹ́ òṣèlú kan náà ni. Ìṣòro yòówù tó bá sì wà nínú ẹgbẹ́ náà yóò dúró, wọn yóò jọràn ni. Àmọ́ tí Obi kò rí bẹ́ẹ̀, ibi tí òun ò ti ṣe sí ló fẹ́ jẹ, ẹgbẹ́ òṣèlú tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tó ti jiná lòun wà. Pé ọkùnrin náà ń béèrè pé ẹ gbọ́ níbo ni wọ́n ti ń ṣe yẹn. Àmọ́ àwọn èèyàn Obi ní àwọn ò rí ti APC tàbí ti iléeṣẹ́ ààrẹ rò rárá o, pé àwọn ti mọ̀ tẹ́lẹ̀ pé ara yóò tà wọ́n, torí ẹni tá a nà lára ń ta. Yunusa Tanko tí í ṣe alága ẹgbẹ́ àwọn ọmọ Obi yìí ní wọ́n ti rò pé ibi tí wọ́n fún Obi mọ́ yẹn náà ni yóò wà, pé kò ní lè jáde kúrò níbẹ̀, torí àwọn ti fi oríṣiríṣi ẹjọ́ pìnrín ẹ̀, àwọn ti fi pìnrín wọn mọ́lẹ̀ nínú ADC, kò sì sí olóṣèlú kan tó lè jáde níbẹ̀ nínú wọn. Àmọ́ Peter Obi ti jáde, ìyẹn lára ṣe ń kọ́ wọn nínú APC. Wọ́n ní kí Peter Obi máa jó lọ, àwọn wà lẹ́yìn ẹ̀ o, ipa kọ́ ò gbọ́sùtì pé orí ẹlẹ́gbọ̀n ló bàjẹ́ jàre. Lọ́rọ̀ kan, Peter Obi àti Rabiu Kwankwaso ti dọmọ ẹgbẹ́ NDC, Nigeria Democratic Congress. Ọláìwọlá alága ló ń ṣe àkọsílẹ̀ ètò àtúntò òṣèlú tuntun tó ń lọ lọ́wọ́ láàrin àwọn ẹgbẹ́ òṣèlú APC, ADC àti NDC tuntun fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.